gbogbo ẹ̀yin wa ẹ máa wo Bísí Ológe show pẹ̀lú Bísí Ẹ̀dúnjọbí. ìyàpù lẹ́sẹ̀ báyìí pàtí ẹlòmíì kan tó ṣe olóyìn ní kòtò olóyìn. oníkòyí ìgbà tó sọjọ́ bí ẹ ti eléyìí ó sọjọ́ bí kò pa tẹ́ǹtì débi tó máa pẹ́ lélẹ̀. wọ́n ní kó má pariwo wọ́n ní fìlà ń bẹ lọ́la yeye ṣé ìfáìtì èmi náà ṣẹ́dúnmáde ṣé ìfáìtì mi. Share invite me. I'm invited officially. Invitation ló máa fi wọlé, invitation ò wọlé. Ní fìdá ò wọlé, èló ni 2005 kò wọ́jú. Ẹ bá fún mi lẹ́yọ̀ kan. Ìṣẹ̀pẹ̀ bá dáṣì ni kó máa rẹ ẹyọkan mú pọ̀ ẹyọkan mọ́jú àjù kẹ́júmọ́lé ṣàlùkù ọmọ wa. wọ́n ti gbé mi débẹ̀ ẹ̀rọ èdè padà kẹ́júmọ́lé ló tún jẹ́ ìgbé èdè bẹ̀ lọ́wọ́ Tẹ́júmọ́dé ọlọ́jà ìbí òòrùn ṣe mo dúpẹ́ ló ti kàn wípé jẹ́ ń gbé ẹni rẹ̀ lọ́wọ́ kan. Gbé ẹni rẹ̀ lọ́wọ́ kan. Lọ́wọ́ kan lọ́wọ́ kan. Lọ́wọ́ kan ní orí. Lọ́wọ́ kan ní orí ìgbàgbà. Idris onígbọ́dì ló fọ́. Kì wá ṣe pàrọ̀ kì í ṣe bọ́dì nìkan. Ó wà ó fi àṣẹlẹ̀. Gálàtì ló fi tẹ̀ gálàtì. Olóbì kì í ló fún wa ní ọ̀tàwálé. Nínú òun ìrìn olóbì fún mi. Thank you. Olóbì tuntun obìnrin tó bá kú ní sábà. Ọmọ dáadáa. Ìyàwó lọ́jà. Ìyàwó padà. Nínú ọ̀la ńlá, ìyàwó ìyẹ́ ìgboro.
ìbà wọn tó nígbà ìbà ìwádà ilé ní tiwa. Tẹ́júmọ́dé 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 ajúlọ tútù ajúlọ tútù ajúlọ tútù ajúlọ tútù anakajíga Tẹ́júmọ́dé anakajíga yóò pè é anakajíga. Ajúlọ tútù ayé lómi tútù ó ṣe é.
aṣíwájú Tẹ́júmọ́dé ẹni ọlọ́run fẹ́ lọ́rùn ìlọ́fẹ́ ẹ máa yọ́nú sí mi. Tẹ́júmọ́dé
ẹ máa yọnu sí ẹ. Ajíwá tútù àtàgbà tọmọdé kọ́ yọnu sí ẹ. Kábíyèsí ẹni máa yọnu sí ẹ. Lọ́ṣọ́ọ̀dù ìyanu ọlọ́wọ́ ọba. Ìyanu ọlọ́wọ́ ọba. Ó di méjì. Ìyanu ọlọ́wọ́ ọba òun la ó máa rí. Olómi tútù. Báyìí ṣètọ́jú Ajíwá tútù wá síwájú kó máa lọ bẹ́ẹ̀. Olómi tútù Ajíwá tútù orí papọ̀ mọ́ra wọn. Olómi inú kú máa dùn lọ́lẹ́. Tẹ́júmọ́dé ẹ máa yọnu sí mi. Olómi tútù Ajíwá tútù. Olómi tútù Ajíwá tútù. Àtàbàtàmọ́dé yọnu sí mi. Ògbẹ́ni máa yọnu sí mi. Tẹ́júmọ́dé ìyọnu ọlọ́wọ́ ọba. Ó dé ní ìyọnu ọlọ́wọ́ ọba. Ó di lóyè ìyọnu ọlọ́wọ́ ọba òun lọ ó máa rí. Tẹ́júmọ́dé ló sọ pé àánú kò rí bá àkórí ìyọ̀bí. Ajíwá tútù àánú ló rí bá àkórí ìyọ̀bí. Tẹ́júmọ́dé yóò ọ̀ṣun Tẹ́júmọ́dé ọ̀nà olókòwò mọ́lẹ̀ àkórí ìyọ̀bí. Tẹ́júmọ́dé kì í ṣe ní mọ̀ ọ́ ṣe àkórí ìyọ̀bí. Kì í ṣe ní mọ̀ ọ́ ṣe àkórí ìyọ̀bí. Tẹ́júmọ́dé sọ pé láyọ̀ tó sọ kámúkọ́ ọ̀gọ́rọ̀. Èjì lọ́kùn tètè tó gbọ́dọ̀. Ẹ̀fẹ̀ ìrìnà ẹ̀fẹ̀ jẹ́ olómi tútù kálukú lórí ti bára. Níbi gbòdì máa ń lòdì èèyàn oníṣẹ́lú bí. Ayé òbí gbogbo pátá ní ọ̀nà. Bámúbámú ẹni tí bàbá wà ní bàbáwò ilẹ̀ ń padà. Ẹ máa sọ yìí nítorí ìyá. Tẹ́júmọ́dé ní bọ́bọ̀ wọlé nígbà. Ẹgbẹ́ bọ̀bọ̀ ó yẹ kẹ́. Dàdá àgbégbò. Ẹgbẹ́ bọ̀bọ̀ ó yẹ kẹ́. Sínú àgbégbò. Ẹgbẹ́ bọ̀bọ̀ ó yẹ kẹ́. Ẹ̀sìn ni wọ́n. Ẹ̀ṣọ́ báyìí. Wọ́n pè é wọ́n bẹ́ẹ̀ rájà. Ẹ̀ṣọ́ báyìí o. Wọ́n pè é wọ́n bẹ́ẹ̀ rájà. Ẹ̀ṣọ́ báyìí o. Wọ́n pè é wọ́n bẹ́ẹ̀ rájà. Ẹ̀ṣọ́ báyìí o. Olómi tútù. Àkọ́kọ́ lọ́dẹ kí ló ń ṣe báwo. Wọ́n sì wọ́n sọ̀rọ̀ ìwé lódùn wá lé. Ọkùnkùn ti dé kò bánà. Yòyè aláwọ̀ kọ̀dọ̀ dá ẹ̀ ìlú ìṣòro kúrò. Wọ́n sì wọ́n sọ̀rọ̀ ìwé lódùn wá lé. Ẹ̀mí orí bá ti dá òtí fara wé. Wọ́n sì wọ́n sọ̀rọ̀ ìwé lódùn wá lé. Wọ́n ò lè gbẹ kan. Wọ́n ò sì lè gbẹ kan. Àwọn èèyàn ní wọ́n wá síbẹ̀ tí wọ́n nìyẹn, akọ́tì tí wọ́n nìyẹn. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.